Ayé tótó, ayé àkàmàrà lórí ọ̀rọ̀ ikú Tọ́pẹ́ Òṣọbà. Ta ló pa Tọ́pẹ́ Òṣọbà? Bó lọ̀rọ̀ ikú rẹ̀ gan ṣe jẹ́? Kí ló pò òun àti ọkọ rẹ̀ papọ̀? Àwọn tó rí i ní àárọ̀ ọjọ́ tí wọ́n ṣàdédé kéde ikú rẹ̀ lójijì, wọ́n ti sọ̀rọ̀ sókè o. Ọkọ rẹ̀ náà ti sọ̀rọ̀ sókè. Ẹ gbọ́, kí ló wà láàrin òun àti ọkọ rẹ̀? Bó lọ̀rọ̀ owó ṣe jẹ́? Bó lọ̀rọ̀ mọ́tò ṣe jẹ́? Bó ló jẹ́ tó fi jẹ́ wípé ẹni tí wọ́n rí lọ́sàn-án tó di alẹ́ tí ò sí nǹkan kan tó ṣe, tí wọ́n kàn ṣàdédé gbọ́ wípé ó ti kú? Bó lọ̀rọ̀ ọlọ́pàá gan ṣe jẹ́ láàrin Tọ́pẹ́ Òṣọbà àtọkọ rẹ̀? Wò gbogbo ẹ̀ pátápátá òun lẹ́gbọ̀ọ́ nínú fídíò yìí. Tẹ́ ẹ bá rántí fídíò èyí tá a gbé jáde níbi ọjọ́ bíi mélòó kan, níbi tí a ti rí actress Táyọ̀ Adéníyì, èyí tóun náà ti sọ̀rọ̀ sókè nípa àwọn obìnrin tí wọ́n ń wọ́mọ. Wò arábìnrin yìí náà sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti wo fídíò náà, ẹ lọ wò ó wà lórí péjì wa. Ó sọ dẹ́ndé ọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló jẹ́ káwọn èèyàn máa béèrè wípé kí ló mọ̀ nípa ikú Tọ́pẹ́ Òṣọbà. Ẹ̀yin tèmi, eléyìí mà gbẹnu tán. Ilé ayé mà le. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹ wò ọ̀rọ̀ yìí lágbára, ó gbẹnu tán. Ó fẹ́ fi ṣe production. Mọ́tò yẹn, when she got the car, the engine knocked. Àwa náà, family house wa ní Benin, wọ́n ta ilé yẹn, wọ́n dẹ̀ fún gbogbo alówó. I paid some money for the repair of the car. We bought new engine, I bought tires, I bought everything. So the car, ó dẹ̀ ń bínú báyìí, mo sọ pé má bínú pé mọ́tò yìí Nigerian use ni pé tó bá fẹ́ ra tuntun ẹ̀ àbí tó kún bẹ̀ sómi tó máa jẹ́ pé let's just see it as opportunity for you to have a car. And it's a nice car, you can take it to anywhere. She bought it and it is in her name, not my name. I never take possession of her things. Ọwọ́ ẹ̀ ló wà, òun ló drive mọ́tò ẹ̀ fún ara ẹ̀. Òun ló drive mọ́tò ẹ̀ fún ara ẹ̀. Alright, kí ló lọ sí kí ló ẹgbẹ́ sàtẹ̀lé lọ fún? Kí ló ṣẹlẹ̀ tó fi kún òye fún 3 weeks? Ó lọ sí. Now, ìgbà tí wọ́n fa kinní yẹn, because Tọ́pẹ́ spoke this thing, the whole church already knows about it. Ó náà ọmọ kékeré kan tó ní fẹ́ máa kọ́ ní bọ́yé ṣe fíìmù. Mo fẹ́ fi wọ́n sí movie academy mu. Until the point pé àwọn parents àwọn ọmọ ẹ̀ they are not cool with what Tọ́pẹ́ is doing, because there was one day ìkọ́lá àwọn ọmọ kékeré ọwọ́ kan mú rí. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. In fact, inú kíkì tó máa bá ẹ̀sọ́ yẹn evidence wà bíbáyìí tó jẹ́ pé òun ló send ẹ̀ sẹ́yìn bíbáyìí. And why are you asking for a pin? Ibo pin ní ta ló sọ pé mo béèrè pin lọ́wọ́ òun. Ó pè náà béèrè fún pin ẹ̀ náà. Ó pè náà. Mo béèrè ta ló èmi. Mo pe ta ni. Ó pè yan kankan. Mo pe anybody fún pin. Fóònù tó wà lọ́wọ́ Tọ́pẹ́, Samsung phone tó wà lọ́wọ́ is my own phone. iPhone ẹ̀ kọ́. iPhone ẹ̀ ti bàjẹ́, ó wà nulẹ̀. Oppo phone tó rà, ọmọ tìmí lẹ́yìn yẹn ló mú fún kó máa lò until tí bọ́ọ̀ yẹn dé lọ́jọ́ kan pé wọ́n kidnap òun escape, wọ́n ti gba fóònù yẹn lọ́hùn. Tí mo jẹ́ sọ fún Tọ́pẹ́ pé mo ní ọmọ yìí, mi trust ọmọ yìí. Ó lè fẹ́ dọ́gbọ́n mú fún yẹn because there was a time tó sọ pé òun jáde náà pé àwọn cab machines fún yẹn lọ́wọ́. Oyún bàjẹ́ lára ẹ̀, oyún bàjẹ́ lára ẹ̀. Kò ní miscarriage àbí kò ní miscarriage? Like 2 times now or 3 times. Kò ṣe lóyún náà. Kidney tó fà yà and she goes to hospital. Okay. Kí ló ṣẹlẹ̀? She doesn't want to see her aunties. So mi ò mẹ́ni sí tó ṣẹlẹ̀. In fact, àti Fọlúkẹ́ ní pé ká dúró sí hotel for like 2-3 days. Ní ọjọ́ kejì ní Tọ́pẹ́ ti yarí pé ká padà sí church pé òun ò dúró sótẹ̀ pé kí ló ta fẹ́ dúró sótẹ̀ pé àkàn máa awé sí owó ń bẹ̀. Bí wọ́n jẹ́ wọ́n tún wọ́n pé ká máa bọ̀ ní church. And we came back. I did not know that she was into any kind of drugs until after like 6 months or 7 months. Nobody ever beat Tọ́pẹ́ or fought with her. Or account here, lówó ẹ̀ wà. She did not give me any kind of money to do anything. She only gave me money like based on okay, she said like maybe 1 point something or 2 million to me. Just take. Yeah. After the surgery, yeah. Okay, go to ẹni tó Tọ́pẹ́ ra gold fún ẹ. Ó ti send evidence mi. Ó ní Tọ́pẹ́ ra gold fún ẹ. Yes, and she bought gold for both of us. Ó ra confirm me, ó ra confirm right. And after a while, ìgbà tó fẹ́ ṣe production kan, she sold her 2 golds. Tó fẹ́ ṣe production. So good morning everybody. So I want to appreciate all Tope Osoba friends. I want to appreciate everybody for coming out, for speaking out, for standing by her also. So very care everybody in Keshigo. So I won't be able to continue on this matter again
due to one or two reasons, one or two polo, is that the family are not giving me the energy I want. They are not giving me the full backup. So when I first see your mom before anything, so I have to step down. I'm okay. Ebi me koloku. Tope is just like a friend. She's just like a sister to me. So I just have to step down. So fún ẹ̀yin tí ẹ ń béèrè lọ́wọ́ mi ní pé kí ló lọ ṣe ní Kòòdú, kí ló lọ ṣe ní kíní kan, kí ló lọ ṣe gbá kan. All right. I would have to play the voice record. I want to last ní Kòòdú tí ọwọ́ yẹn ṣẹlẹ̀ ibi tí mọ́tò ti takú tó ti last man tó fi dọ̀wọ́ police station. So máa clear ẹ̀ ń sin, máa clear gbogbo yín. Ẹ jẹ́ ká gbọ́. Ọ̀rọ̀ ikú Osoba ìyàlẹ́nu ló jẹ́ fún wa nítorí ní ìjọ́ tí incident yìí ṣẹlẹ̀ ní ojú wa ní Ìtẹ́lẹ́wà Aziz àwọn officers tó ń ṣiṣẹ́ tó ń control traffic ní Ìtẹ́lẹ́wà àwọn ni wọ́n dá mọ́tò kan dúró wọ́n fẹ́ pàṣẹ àwọn mọ́tò tí apáàkì ibi tó ń bọ̀ láti ọ̀nà Ìrẹsẹ̀ ní bó ṣe dá mọ́tò yẹn dúró kórópè kan wà lẹ́yìn mọ́tò káà tí wọ́n dá dúró yẹn white and blue ní kórópè yẹn dírẹ́fà kórópè yẹn ló wá pé àwọn officers yẹn ó ń béèrè ọ̀nà lọ́wọ́ wọn ní ibo ni omi tóró bí wọ́n ṣe ń fẹ́ júwe omi tóró fún ni ṣàdédé ni wọ́n rí pé èèyàn kan ṣí ilẹ̀kùn kórópè yẹn lójijì ẹni yẹn wọ sùtánà white ó dàbí pé ṣẹlẹ̀ ni tó sábọ́lẹ̀ nínú kórópè yẹn bó ṣe sábọ́lẹ̀ níwẹ̀ ó sáré wá síbi ọ̀dọ̀ àwọn ọlọ́kadà tó wà ní Ìtẹ́lẹ́wà ó wá ń pariwo pé kó gbà wọn pé wọ́n fẹ́ lọ pa òun ni o bí wọ́n ṣe gbọ́ yẹn ni àwọn ọ́físàsì yẹn fi wò ó pé kó má jẹ́ pé bóyá àwọn kidnapper ni àwọn tí ó wà ní kórópè yẹn nítorí lẹ́yìn dírẹ́fà ó tún kọ ọmọbìnrin kan ìyẹn náà wọ sùtánà ṣùgbọ́n sùtánà yẹn bíi ti àwọn kérúbù ni àwọn ọ́físàsì yẹn fi wá páàkì kórópè yẹn pé kó páàkì pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ọmọlédì tí ó wọ sùtánà bíi kérúbù yẹn wá sọ yín pé ẹ̀gbọ́n òun ni ọmọlédì nígbà tí wọ́n máa wo ojú arábìnrin yẹn la wá rí pé actress ni pé Osoba lélẹ́yìí pé àlọ́bá ní àyín pé actress lòun pọ̀ Osoba ń kọ́ fẹ́ lọ pa òun ni kí ló dé tó ṣe fẹ́ lọ pa ẹ́ ọba ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ọmọlédì tí bí wọ́n sọ pé kọ́ má dá lóhùn pé ó fẹ́ dà pé ó ti ní skánskán àwọn ń béèrè lọ́wọ́ wọn ní ẹni tí ó bá ní skánskán ń sọ̀rọ̀ báyìí ó wá ní òun mọ̀ọ́mọ̀ ń ṣe bí ẹni tóun ní skánskán ni nítorí pé nígbà tó ti gbé òun láti Àjà táwọn ti ń bọ̀ èyí pé gbogbo conversation tí wọ́n ń sọ láàrin òun àti dírẹ́fà àti ọkọ òun bọ́kọ òun ṣe ń pè gbogbo ẹ̀ lòun ń gbọ́ èyí pé bí wọ́n ṣe gba 50 million lọ́wọ́ òun bí wọ́n ṣe kó gbogbo dúkìá òun gbogbo ẹ̀ pátápátá ni wọ́n jọ ń ṣàlàyé fúnra wọn ní orí fóònù gbogbo ẹ̀ lòun gbọ́ ó ní ṣùgbọ́n gbogbo láti ibi tó ti ń gbóhùn bọ̀ àwọn kan sáré ni kò síbi bóun ṣe lè pariwo tó lè ń pé ọpẹ́ ni fóun bóun ṣe rí pé wọ́n dá mọ́tò dúró bíbí lòun fi ní opportunity àti sá bọ́lẹ̀ àwa ní kí ló ṣẹlẹ̀ gangan ó ní àyín pé wọ́n ti gba owó lọ́wọ́ òun wọ́n ti gba mọ́tò òun wọ́n ti gba gbogbo nǹkan tó fóun wọ́n ti ṣe a ní kó farabalẹ̀ kóun náà má sọ̀rọ̀ bí ẹni tó ní pé bóyá a máa fura sí bóyá ó ní ó wá farabalẹ̀ wá ní kẹ́lẹ̀ mọ̀ nǹkan tóun sọ yín pé òótọ́ ni yín pé kọ́kọ́rọ́ mọ́tò òun wà nínú kórópè yẹn òun mọbi tó wà abáni ó mọbi tó wà ó yá lọ mú wá kéèyàn kọ́kọ́ má tẹ̀lé ó dẹ̀ lọ sí mọ́tò ó dẹ̀ ṣí rẹ̀ ó dẹ̀ mú kọ́kọ́ ní kọ́kọ́rọ́ mọ́tò òun lélẹ̀ ibẹ̀ láti wá rí pé ọ̀rọ̀ yìí gba ìfurasí pé this is a kidnapping case ẹnu àwọn ọlọ́kadà tó wà ní Ìtẹ́lẹ́wà yẹn ló bá lọ tètè gbé ọ̀kadà ó fi lọ pe àwọn ọlọ́pàá ní police barracks ìgbà tó pe àwọn ọlọ́pàá dé a dẹ̀ hand over case yẹn lé wọn lọ́wọ́ mátà yẹn lé wọn lọ́wọ́ wọ́n dẹ̀ gbé àwọn gbogbo wọn pátápátá wọ́n gbé wọn lọ sí police station ìgbà tó tó bí ọwọ́ aago 3 sí 4 àánú lọ sí station ká lọ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ nígbà tí IPO máa attend sí wa ó sọ pé kéèsì yìí ń pé
ọkọ ẹ̀ ló dùpù ẹ̀ ó ní lórí pé kì í ṣe ọ̀rọ̀ cancer rárá pé wọ́n ti treat cancer rẹ̀ tí ya kò sí nǹkan kan tó ń ṣe mọ́ ṣùgbọ́n lóyún pé bóyá abẹ́ bímọ pé ó sọ pé òun 40 lòun òun ṣẹ̀fẹ̀ pé 41 mo dẹ̀ wọ́n pé lóòtítọ́ ó normal pé ẹni tó ti ń dàgbà ọ̀rọ̀ ọmọ máa jẹ́ lógún wọ́n ní ibi ọ̀rọ̀ ọmọ pé abẹ́ bímọ àbímọ òun ni wọ́n fi gbà nípa àwọn tó gbà pọ̀ àparapọ̀ ni wípé ṣùgbọ́n torí pé kéèsì yẹn ti kò ń ṣe jurisdiction wọn ni kéèsì yẹn ló ti bẹ̀rẹ̀ wípé ẹlẹ́mu ọ̀rọ̀ ni kéèsì yẹn ti bẹ̀rẹ̀ wípé àwọn ò ní lè fi taratara handle kéèsì yẹn ebi tó ti sọ lọ àwọn fámìlì Ọ̀ṣọ́bà náà dé láti Ṣàgámù wọ́n wá àwọn ẹ̀wọ̀n aṣáàpìlì pé kọ́ hand over nípa àwọn máa mú lọ sílé àwọn á lọ mọ witness táwọn máa ṣe ní orí ọ̀rọ̀ yẹn nígbà táwọn fámìlì ẹ̀ ti dé tọ́dẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé ó agree pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ó dẹ̀ pé wọ́n agree pé the matter is settled pé òun máa tẹ̀lé àwọn fámìlì òun pé àwọn máa ń pé inú òun ti ẹ̀dùn táwọn fámìlì òun ti dé pé káwọn lọ yọjú ọ̀rọ̀ yẹn ìyẹn ni wọ́n fi release ẹ̀ fáwọn fámìlì ẹ̀ wọ́n dẹ̀ release dírẹ́fà yẹn àti ọmọlédì yẹn pé kó máa gbé wọn lọ wọ́n dẹ̀ gbé wọn sínú kórópè yẹn náà lọ́ọ́ fi gbé wọn àti fámìlì lọ́ọ́ fi lọ àfìgbà tó dẹ̀ di ní ọwọ́ 8 ní alẹ́ tá a gbọ́ rúmọ̀ pé ẹni tí ó kúrò station lójú wa nǹkan ti kú a jẹ̀bi àṣerímọ̀ nìyẹn pé táwọn èèyàn bá sọ pé kánsà ló pa àwọn èèyàn mọ nǹkan kan o nǹkan téèyàn ò bá mọ̀ kán máa sọ kó ń ṣe kánsà ló pa o. nígbà tí ariwo yẹn ń pọ̀ lórí ẹ̀ ní àsìkò yẹn ó rí píríọ̀dù ẹ̀ bó dẹ̀ ṣe wá rí píríọ̀dù ẹ̀ ó wá pe ìkan náà àwọn ọ́fíìsà obìnrin tó wà ń bẹ̀ ń pẹ́ jọ wípé ẹjọ́ ń tutọ́ lọ́run pé àti bí 3 days lòun ti wẹ̀ gbẹ̀yìn nígbà òun gan ní mouth odor pé kọ́ máa tún gbọ́ òun ní nǹkan tó ń fẹ́ ṣàlàyé pé òun fẹ́ change nítorí pé aṣọ òun wà nínú mọ́tò tó fi gbé òun yẹn pé òun ti rí period òun fẹ́ change bí ó ṣèdìde lóòótọ́ ọmọbìnrin yẹn náà rí pé lóòótọ́ ó rí period wọ́n dẹ̀ ọmọbìnrin yẹn dẹ̀ páàkì ẹ̀ lọ sínú mọ́tò tó fi change aṣọ ó bọ́ aṣọ sùtánà yẹn white yẹn ó bọ́ ó wá wọ aṣọ bíi wine purple colour gown ó wọ purple colour nítorí purple colour yẹn ló wọ̀ dé station kò ń ṣe white yẹn ló wọ̀ nítorí pé white yẹn ó ti stain aṣọ sùtánà tó wọ̀ yẹn ó ti stain purple colour yẹn ló wọ̀ dé station nítorí ní station ó ṣeé ṣe pé ẹ lọ bèrè ń bẹ̀ kọ́ wá sọ pé kò wọ sùtánà dé station ìtẹ́lẹ́wà ló ti change nínú mọ́tò kórópè yẹn tó fi change tó fi clean ẹ̀ right kódà gan ní station gan sef ó ní ibi ń pa òun wọ́n ra oúnjẹ fún ó jẹun ara ẹ̀ balẹ̀ gbogbo èèyàn ló rí ẹni tó fi béèrè pé kí ló ṣẹlẹ̀ ló fi ráyè ṣàlàyé á jẹ́ àfikún tí mo ní orí ọ̀rọ̀ yẹn nìyẹn. So thank you. So after tí wọ́n gbé lọ station tó lọ discharge ibẹ̀ ni wọ́n ti gbọ́ kí Tọ́pẹ́ kú. So ibi tó gbé lọ gbogbo ibi tó gbé lọ everything tó gbé lọ bí gbogbo ẹ̀ ṣe yíwọ́ wọ́n fi lọ hospital pátá tó fi kú èmi ti gbọ́ gbogbo information but due to some reason I won't be able to speak anything because of káwọn family ìbánisẹ́ àwọn ọmọ mi iṣẹ́ àwọn òṣà àwọn ẹ̀ṣẹ́ àwọn òṣè kíní kan ẹjọ́ èmi náà èmi nìkan ni ìyá mi bí so ẹjọ́ thank you because mo fẹ́ sọ náà nìyẹn èmi ti yọ pa mo ti yọ ẹsẹ̀ daskia may her soul rest in perfect peace. Tope Osoba, heaven sees you are not here. So I've done my part as a brother, as a friend to you. So may your soul rest in perfect peace. Thank you, Nigerians. Thank you, everybody. Ẹ ṣé gan.